ṣé wọ́n rán Muhammadu sí wa ó wà bẹ́ẹ̀ ni ó yẹ fún wọ́n wa rán sí lẹ́rìí ibo la ti fẹ́ kà ó yá. ẹ mọ̀ pé ms irú àwọn báyìí ni àwọn ará Sudan ṣe mọ̀ pé àwọn aráàbò tí ń kílèmù Sudan sí àwọn Sudan wọn kọ́ convince ayé wọn Sudan ní àwọn ò kí ń ṣe Áfíríkà ṣẹ́rí àwọn aráàbò àkọ́kọ́ lọ́wọ́ ni pé ẹ ṣẹ́rí fún ní wa láìpẹ́ lẹ́rìí yìí tó béèrè lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ní táìmù fún òun náà ni ẹ̀yin náà lẹ́ ń sọ̀rọ̀. àmì ìbá yín sọ̀rọ̀ ms mò ń bá sọ̀rọ̀ ẹ kàn fún wa lẹ́rìí nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ yín ṣẹ́gbọ́ ms mò ń bá sọ̀rọ̀ nísìn Somalia àwọn Áfíríkà ò sọ́pọ́tì wọn àwọn aráàbò ti ní ara àwọn ní tọ́ tó mọ̀ sí wọn àgbàlẹ̀ wọn tẹ bá ti ṣe tán ẹ ṣí máìkì yín kẹ fún wa lẹ́rìí ṣẹ́gẹ́tì ìbá yín sọ̀rọ̀. ẹ má bínú sá ṣẹ́rí àkọ́kọ́ ni wípé mo fẹ́ kí kọ́kọ́ yé yín ni pé ìjẹ́ èèyàn bá ṣe wà yìí ó yàtọ̀ sí ẹ fún wa lẹ́rìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ bí àwọn ò ní tábà fẹ́ rojọ́ òun náà ni ẹ wo bí ẹ wo tábà fẹ́ rojọ́ àlèkèrè lórí fóònù àmà bá fún rojọ́ níbí báyìí sìn wàhálà ẹ má bínú ẹ jẹ́ ẹ̀yin lẹ ká sọ̀rọ̀ lọ ní Somali tọ́pìkì yẹn ibo ló ti rán Muhammadu sí wa nílẹ̀ Yorùbá ẹ fi Somali lẹ ms mọ̀ ń bá sọ̀rọ̀ ibo ló ti rán Muhammadu sí wa nílẹ̀ Yorùbá ẹ fún wa lẹ́fídẹ́ǹsì ẹ ṣe. nínú Quran ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ sí ọ̀rọ̀ ayé lásán. níbo ló ti rán ẹ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó nínú. orílẹ̀ kan máa fún wa máa bá yín gbé jáde fún wa ní Quran verse yẹn ṣe get. àdìsí báyìí o àbá yín gbé jáde. $45 náà dẹ́ lè help wọn Muslim ní $45 yẹn náà. ẹ lè ṣí máìkì yín tó dé. èmi ṣe Muslim o èmi ṣe Muslim o Muslim kẹ èmi ṣe Muslim o ms baba mo kí olówó Èkó bàbá mo dẹ̀ kí àwọn tó sì tún pọ̀ tí mi lè dákọ mo kí ẹ kúṣẹ́ tó bá tó táìmù tí mo mọ̀ pé táìmù kan ń bọ̀ tó jẹ́ pé ẹ padà dàbí president lójú gbogbo àwọn èèyàn ni ẹ padà dàbí president ẹ padà ní ipò ńlá àwọn ayé àwọn kan gan tún máa wà jẹ́ pé nígbà yóò wù wọ́n pé àwa náà dẹ́fẹ̀ dá sí kinní yìí bọ̀ wọ́n lè sin position tẹ́yìn máa wà ní táìmù yẹn mọ́ ẹ̀yin ò ṣe nítorí position kan òun kan ṣe nítorí pé gbogbo nǹkan tẹ̀lé tó ń ṣe yìí náà ẹ ṣe sílẹ̀ torí ọmọ ni torí bí ẹ̀yin gan bí mi ṣe pé bí ẹ̀yin gan nǹkan yìí pé bóyá kì í ṣe pé bóyá ẹ̀yin gan wà ní táìmù tí èrè rẹ̀ bọ́ sí but àwọn ọmọ yín wọ́n mọ̀ rántí ẹ̀. 5 cent àti ń rèrè àwọn èèyàn tí ń fi Islam múlẹ̀ àti ń rèrè àwọn èèyàn tí ń fi Islam múlẹ̀. sóye yín ẹ̀dẹ̀ mọ̀ pé bá gbúyànjú ewé náà bá ro kànú ẹ̀pọ̀ ẹni tí ó yòó ṣe rí èmi kàn ní pé kèmi ò dúpẹ́ lọ́wọ́ yín ni fún gbogbo nǹkan tẹ̀ ń ṣe ní pé ẹ mọ̀ torí bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn náà èmi náà tó ń fi mẹ́sẹ̀gì yẹn mo tó fi ń bọ́ àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n ń kírun lẹ́gbẹ̀ẹ́ tèmi náà fi ń bọ́ wọn every time tó bá ń kírun lójoojúmọ́ báyìí wọ́n máa kírun lọ́bàá wọ́n máa gbọ́rọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń sọ lórí ìrun wọ́n á máa ti torí ẹ̀gbẹ́ tèmi náà wà wọ́n á máa kírun lọ́wọ́ màdẹ́ tó máa play rẹ̀ wọ́n máa gbọ́ bó ti jẹ́ pé àwọn yòókù ò gbọ́ nǹkan tó ń sọ but àwọn tó jẹ́ Yorùbá ń bẹ̀ tó ń gbọ́ wọ́n ń gbọ́ gbogbo nǹkan tẹ̀ ń sọ tí mi bá kírun tán gẹ̀yẹ́ ni èwo tún náà ń sọ báyìí tẹ́yìn náà bá dédé ẹ lọ ṣe fáńdíìsì tí èmi ò ní sọ jù báyẹn lọ èmi àti yín ò ní ọ̀rọ̀ lọ tó ojoojúmọ́ kò sọ́jọ́ kan. ẹ ṣeun gan. Mr 45 cent ẹ jẹ́ ká fún àfa wa láàyè ó dàpọ̀ ti dé ẹ ṣé àfa ẹgbọ́n sókè. àgbọ̀yìn mọ́ o. ṣé ń gbọ́ mi báyìí. a ti ń gbọ́ yín báyìí tẹ́ bá ti kúrò lórí áàpù yìí àgbọ̀yìn. mo ní àwọn nǹkan tí mi ò bá tẹ́ bá ti kúrò àgbọ̀yìn o. mo sáré lọ sáàṣì nǹkan tí mo àyà tó wà ní. ẹ mọ nǹkan tí ẹ wá sọ ń bí tẹ́lẹ̀ nìyẹn pé wọ́n mọ̀ no ṣe rí láyé yìí nǹkan tí èèyàn ò bá mọ̀ mi ò mọ̀ ó ṣàgbà mi ò fẹ́ wá àbí mi ò fẹ́ ṣé ẹ máa gbọ́ ṣe mọ́ àbí ẹ mọ̀ tẹ́ tó wá sọ fún wa tẹ́lẹ̀. mo mọ̀ ẹ lọ sí sọ́dọ̀ sọ́dọ̀ Ambiya Quran 21 verse 7 ibi tí Ọlọ́run ti sọ wípé òun rán àná bí irọ́ máa wọrí ẹ lo Allah ẹ ṣe Allah. Kí wá ní Allah lédè Lárúbáwá Ọlọ́run kó ló túmọ̀ sí ni ẹ̀rẹ̀ ń sọ̀rọ̀ bíi pé. kí ni Yorùbá Muhammadu kí ni Yorùbá Muhammadu. kí ni Yorùbá Ọláwálé kí ni Lárúbáwá Ọláwálé. lẹ́fẹ̀ẹ́ tú orúkọ kí ni Yorùbá Muhammadu ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ tú orúkọ. ẹ mọ̀ kan ṣé rí àkọ́kọ́ ni pé a sọ̀rọ̀ yìí èyí láti kọ́kọ́ yọ tẹ́ḿpìlẹ̀tì pé ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ látẹnu ọ̀tá yín
àkọ́kọ́ ni pé kọ́kọ́ ẹ yọ máa gbọ́ kúrò tí ẹ lọ́kàn bá yín jẹ́ náà. báwo mo ṣe pè yín lọ́ta mi ẹ̀ ń ṣọ̀tá mi nà ọ́ ìgbà wo la lo wọ́ọ̀dù ọ̀tá no fún yín bíbá ọ̀rọ̀ yìí ẹ kọ́kọ́ jọ pé mo fẹ́ gbọ́rọ̀ láti ẹnu ẹnì kejì mi àbí bóyá bí ẹ kọ́kọ́ yọ kúrò lọ́kàn ẹ kọ́ bìlífù pé à ń ṣe conference à ń sọ̀rọ̀ so nǹkan tí mo bá sọ tí ò bá lẹ́rìí ẹ sọ fún mi pé kò lẹ́rìí èyí tí mẹ́tẹ́nà tó bá lẹ́rìí èyí tó bá lè jẹ́ pé ẹ convince mi màá accept tí mi náà bá lè convince yín so mo sọ fún pé kí ni èdè ṣé ẹ lè sọ àdìgún ní lárúbáwá ṣé ẹ lè tú àdìgún ní èdè lárúbáwá. ẹ wo bí ẹ̀yin ní gangan lẹ́ni ọ̀rọ̀ yẹn ìdí ni pé ẹni Ọlọ́run ni àlá àwa ní kí ni àdìgún tẹ̀ ń sọ yẹn kí ládìgún lédè lárúbáwá ẹ lè tú orúkọ sí èdè mi so ẹ lè tú orúkọ sí ẹ lè tú àlá náà làlá ń jẹ ní Yorùbá. ẹ wo bí wọ́n ti bá yín Kùránì yẹn sí ẹ ka Kùránì yẹn ẹ jẹ́ ká ṣẹgbọ́ ẹ ṣe. òun náà ni ó sọ wípé we have sent you o prophet only as a mercy for the world ṣe ń gbọ́ and we have not sent you o Muhammad except as mercy to the world and we have sent you same thing náà lẹ́sìn gbé wá. so tọ́tò bá yín gbé ẹni ila rahmatan lil alamin òun náà lẹ́sìn gbé wá. ẹ wo bí ẹ má gbé ẹ ti kà tọ́tò bá yín lọ gbé tẹ̀sílẹ̀ jáde ìjẹ́ ṣe lè sọ àánú tí Muhammadu wa mú wá fún wa nílé ayé gẹ́gẹ́ bí àwa Yorùbá tá jí àánú látara ṣe lè sọ fún wa. àánú látara ṣẹ̀pọ̀ ni wọ́n rán Muhammadu látara pé ó mú àánú wá sáyé àánú ni Muhammadu wá ṣe. bẹ́ẹ̀ni ṣe lè sọ dáadáa márùn tó ṣe ní ayé fún wa. ó pọ̀ but mélòó lẹ fẹ́ márùn àbí. márùn bẹ́ẹ̀ ni márùn lẹ fẹ́ kó tó di wípé ojú di bó ṣe dà yìí ní ìgbà ayé àwọn Lárúbáwá kátìyà fi síbẹ̀ torí pé ibi tí ọ̀rọ̀ Islam là ń sọ Islam àti Lárúbáwá náà lẹ́sìn ká sọ pé ó ti bẹ̀rẹ̀ àwọn ará ìlú Mẹ́kà wọ́n máa ń ṣe kí ni wọ́n ń bẹ lára àwọn tó yẹ pé wọ́n máa ń sin ọmọ obìnrin wọn láàyè ṣé ń gbọ́ wọ́n máa ń gbọ́ ọmọ obìnrin sí ní ààyè wọ́n máa ń pè ọ̀gbà yẹn ní jahiliya ìgbà táwọn èèyàn mọ̀ kankan pàtàkì bí dé sọ fún mi pé nǹkan kíní yìí kò dá o báyìí ni kẹsì ṣe báyìí òun ni kẹsì máa ṣe. Big Afa ó jẹ́ one ìyẹn àkọ́kọ́ ṣebí ẹ máa gbọ́ ṣe bóbìnrin náà ló bí Muhammadu wọn ò dẹ̀ rí ya Muhammadu mọ́lẹ̀. ṣé òkè nǹkan tí mo sọ yìí ṣé ẹ sọ pé irọ́ ni àbí. ẹ máa gbọ́ mí mo ti gbọ́ ẹ̀sọ́ ẹlẹ́ẹ̀kejì nípa òkèèrè ní ẹ̀sọ́ ẹlẹ́ẹ̀kejì. ṣe fẹ́ sọ pé kò ń ṣe òótọ́ ni. Big Afa ẹ̀sọ́ ẹlẹ́ẹ̀kejì mi ìbá yín jiyàn mú kan níwọ̀n ọ̀dẹ̀ rí ya Muhammadu mọ́lẹ̀ mo ti dákẹ́ ẹ fún wa lẹ́lẹ́kejì. ẹ kọ́kọ́ ọ̀rọ̀ tẹ́ sọ yẹn mo sọ̀rọ̀ ẹ sọ pé òun ọ̀dẹ̀ rí ya Muhammadu. mi sọ pé kò rí bẹ́ẹ̀ Big Afa mi ní kò rí mo kàn sọ pé mo níwọ̀n ọ̀dẹ̀ rí ya Muhammadu náà mọ́lẹ̀ ẹ fún wa ní nọ́mbà 2. òun náà là ń sọ yìí bàtà ní kí Fáráò pa gbogbo ọkùnrin láyé ìgbà yẹn ṣé gbogbo ọkùnrin kó ló bí ẹ̀yin náà ni ọ̀ ṣe pa àwọn tó bí ẹ̀yin náà ọ̀rọ̀ làákàyè lọ̀rọ̀ yìí ọ̀rọ̀ làákàyè ni. ẹ máa gbọ́ Big Afa ẹ jẹ́ ká ṣe báyìí ẹ bá ń bá wa sọ̀rọ̀ ń ta ẹ má máa zoom pé ó máa yé wa ẹ sọ bó ṣe máa yé gbogbo ẹ sọ ká máa gbọ́ ta dẹ̀ máa understand. ẹ bá ní tó bí Muhammadu ẹni sùn tẹ́mẹ́tọ́ tó bí Muhammadu bóyá àwọn kan bí àwọn olówó àwọn akúṣẹ̀ wọ́n máa ń pa ọmọ wọn ṣe mọ̀ pé yẹn máa yé wa nígbà tó wá dé wa ní àyín tẹ́ lówó yẹn ẹ má pa ọmọ yín o Allah máa pèsè ṣe mọ̀ pé yàtọ̀ wà bẹ́ẹ̀ bọ́ ẹni tó bí Muhammadu wọ́n máa ń pa gbogbo obìnrin ẹ mọ̀ pé ẹni gbogbo obìnrin so ló jẹ́ ìbéèrè pé báwo wá lọ ṣe bí Muhammadu ìyá Muhammadu. mi ò lóhùn gbogbo mo ní wọ́n máa ń pa àwọn mo sọ pé gbogbo àwọn. so mo ṣe ẹ gbọ́dọ̀ àbí mi sọ pé kẹ́ ẹ̀ láàyè so àkọ́kọ́ nọ́mbà 2 ẹ jẹ́ àlọ́. ok ẹ bí kí n continue àbí. fún wa ní márùn lẹsọ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni ètò pé à ń ṣe ìmọ́tótó ṣẹ́rí bá ṣe wà yìí. Big Afa tí wọ́n tó bí Muhammadu olóòórùn lọ́wọ́ bàbá Muhammadu àbí. mo fẹ́ mọ̀ bọ̀ ẹ̀ tí ọba ń wẹ̀rẹ̀ máa rùn tó fojú tó fara tó fara mi ò mọ yẹn òótọ́ ni wọ́n láwọn bàbá Muhammadu wọ́n lọ dẹ́ẹ̀tì gan-an òótọ́ ni ẹ tẹ̀síwájú nọ́mbà 3 ó yá. ẹ lè sọ bẹ́ẹ̀ kódà ẹ calm down
kódà until 15th century ṣé ń gbọ́ àti 15th mo ti century gbọ́ bíga fa àwọn ẹ fún wa German lẹ́lẹ̀kẹta mo ti gbọ́ ẹ fún wa ó yá lẹ́lẹ̀kẹta ẹ calm down no until 15th ẹ fẹ́ fún fún wa another lẹ́lẹ̀kẹta example ni náà àwọn ṣe mọ history big ẹ fún wa lẹ́lẹ̀kẹta mo ti gbọ́ ẹ jọ ẹ fún wa lẹ́lẹ̀kẹta ẹ fún wa lẹ́lẹ̀kẹta ń bá ooo yín ẹ jẹ́ kọ́lẹ̀ kí n sọ̀rọ̀ yìí kó yé yín ọ̀rọ̀ ẹ má yóò yé padà yín sọ ẹ ẹ fún wa mú ní sọ nọ́mbà fèsì tírì ni nọ́mbà tírì onídọ̀tí ẹ̀yà náà bàbá Muhammad àti kọ́lẹ̀ nọ́mbà tírì. ẹlẹ́kẹta ń bẹ̀ à ń pè kan ní politics ètò ìṣèjọba ṣé ń gbọ́ ètò ìṣèjọba ń pè ìjẹ́ lórí ọmọ ẹ̀yìn ní kí báwo olórí ṣe máa jẹ́ same thing ló máa farabalẹ̀ ló máa jẹ́ni tó farabalẹ̀ jù ló máa jẹ́ni tó yẹ pé yóò wà ní ipò tí ọmọ ẹlẹ́yìn ẹ̀ náà wà ìṣolórí ànábì gbà tó wá sí ìlú Mọ́kà òun ló jẹ́ ìṣolórí example tó fi sílẹ̀ ló jẹ́ ìṣàbẹ̀ tó fi ń dáa jù òun náà lọ́sọ̀ ń lò ìsìn di ọ̀la ìṣolórí ẹ̀ tó yẹ pé leadership ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló fi ń jẹ́ the best leadership ní ìlú Mọ́kà. kí nọ́mbà tírì pé Muhammadu ló dá òṣèlú lẹ̀ òkè ẹ já lọ nọ́mbà 4. no mo sọ pé òṣèlú ṣáà mo sọ pé leadership ẹ̀ mi ò sọ pé òṣèlú leadership ti tiẹ̀. ẹ sọ pé politics lẹ sọ náà àbí ṣé mi gbọ́ ni. òun náà ni mo sọ pé politics ìṣe òṣèlú. ẹ ṣàlàyé dáadáa kó lè yé mi yá mo ti gbọ́ kí lẹ sọ. ó yá mo sọ fún yín pé leadership ànábì ní pé ìjẹ́ olórí lórí ọmọ ẹlẹ́yìn ẹ̀ òun ló sì jẹ́ èyí tó dáa jù ní pé kó lórí kó ní farabalẹ̀ tó jẹ́ pé ẹni sùn ìgbà tí Muhammadu jẹ́ olórí bẹ́ẹ̀ni àsìkò tiẹ̀ ó ṣe olórí tiẹ̀ dáadáa tẹ bá rántí ms nígbà tí Muhammadu gba ọmọ kan tó Saheed Muhammadu wá fẹ́ ìyàwó ọmọ yẹn bẹ́ẹ̀ ni ó ṣe dáadáa nù olórí ẹ jẹ́ àlọ́ nọ́mbà 4. tí olórí àwọn sàbẹ. nọ́mbà 4 ó yá fún wa nọ́mbà 4. nọ́mbà 4 òun ni wípé àánú ẹ mọ̀ pé bá ṣe wà yìí àánú tí ẹni tó ń jẹ́ aláàánú tí èèyàn bá fẹ́ sọ pé èèyàn ń ṣàánú Ọlọ́run máa ń fi fún yàn pé ní gift Ọlọ́run dẹ̀ máa fi jẹ́ pé èrè tó wà nídìí àánú èrè tó wà nídìí pé kíyàn Ànábì fi nǹkan tá à ń pè ní àánú kò tá à ń pè láàánú ó fi sọ́jú gbogbo mùsùlùmí tó yẹ pé ní gbogbo ọdọọdún kò sí mùsùlùmí tí ó jẹ́ pé ó lówó lọ́wọ́ tí ò ní yọ sàká ṣé ń gbọ́ tó yẹ pé ó lówó lọ́wọ́ o tí ò ní yọ sàká kí ni àǹfààní sàká yẹn wọ́n ní pé kí ó lò sí kó máa dínkù láwùjọ ẹ calm down ṣé tí wọ́n tó bí Muhammadu ṣé bígàfà tó tó bí Muhammadu ṣé wọ́n máa ń yan sàká àbí wọn kì í yan ṣọ́mà tí ń ṣe wọ́n yan sàká kó tó bí Muhammadu wọ́n yan sàká. so a máa pọ̀ sí yẹn a máa sọ̀rọ̀ lórí a máa wádìí a máa fún yín lẹ́rìí pé wọ́n ti ń ṣe tó tó bí Muhammadu ìyẹn bẹ́ẹ̀ so ẹ fún wa ní ìyókù ọ̀yá. ìyókù ok kí mẹ́ẹ̀ẹ́ kan sí wá bí pé márùn. kò ì pé ẹ̀kàn ní Muhammadu ní kọ́ máa yan sàká a ní dáadáa wo ló ṣe. òun náà mo ní sàká òun náà ni pé kí ẹni tí àánú pé kí yẹn láàánú àtòṣì. ok ẹni sọ ẹni bèrè nǹkan lọ́wọ́ yín bígàfà Muhammadu ní kọ́ máa ṣe àbọ̀wò náà ṣe Muhammadu ṣàánú. òun ó ṣàánú lọ́pọ̀lọpọ̀ gbà. ó ṣàánú ọ̀pọ̀lọpọ̀ gbà bóyá pé ṣe máa fún wa lẹ́rìí ẹ̀. bẹ́ẹ̀ni. ok mo ti kọ́lẹ̀ nọ́mbà 4 Muhammadu ṣàánú ó yá nọ́mbà 5. ó ṣàánú lọ́pọ̀lọpọ̀ gbà. ó yẹ fún wa nọ́mbà 5 ẹ ṣe. nọ́mbà 5 òun ni wípé olórúkọ kan tó máa ń pè ànábì olórúkọ kan tó máa ń pè alimusodiku wọ́n máa ń pè ní alias yẹn ni wípé ẹni tí ń sọ òdodo kódà àbọ̀rẹ́ mi olódodo so òdodo yẹn ó wá jẹ́ ká mọ̀ pé òdodo tó fẹ́ sọ yẹn o kódà kó lẹ́kọ̀ọ́ òdodo yẹn máa pa ẹ́ lórí ẹ̀ báyìí. tẹ fún wa lẹ́lẹ́karùn-ún. òun náà ni dáadáa náà tó ṣe náà ni mo kà fún yín yìí. ṣé kí ẹ máa sọ òdodo ó yẹ jẹ́ abẹ̀rẹ̀ láti nọ́mbà 5 ẹ fún wa lẹ́rìí níbi tí Muhammadu ti ṣòdodo láti bí Kùránì bí hadith ẹ fún wa lẹ́rìí ẹ jẹ́ àlọ́ ẹ ṣe. nínú orúkọ ànábì wọ́n ń pè ní alimusodiku. a ti gbọ́ ẹ fún wa lẹ́rìí níbi tó ti ṣe òdodo nínú Quran abadis a ti bẹ̀rẹ̀ ẹ̀rí lábẹ̀rẹ̀ ń sìn ẹ ti sọ nǹkan márùn-ún so ẹ fún wa ní ẹ̀rí ẹ̀ ṣe gbọ́. ẹ máa fún mi ní táìmù díẹ̀. ẹni lówó àbíkẹ́lówó ChatGPT àyè wà fún yín láti mo wo gọ́gù. ẹ wò nǹkan tó bá rìn a máa dúró dé yín ẹ ṣe.
ẹ má bínú o. Afa ẹ lè pa dátà ṣẹ́gẹ̀tì kẹ́ gbàbẹ̀ No, mo sá lọ. parata mo wà pẹ̀lú No, mo kàn sọ mo pé wà tẹ́ ẹ bá pẹ̀lú ti ẹ rẹ́ẹ̀rí kàn lè náà máa bá ètò mi lọ kẹ́kọ̀ọ́ tún tí má ti ẹ lè gbàbẹ̀ pa dátà tẹ́ bá fẹ́ sá lọ nǹkan tó rán yín létí ni. èmi á àwọn Ọlọ́run fún máa yín mú wa lọ́gbọ́n Ọlọ́run máa mú wa. tẹlifíṣàn lọ ní ṣùgbọ́n everything máa yanjú ẹ má wọrí. ẹ lè bá a gbóhùn sókè táfà tẹ̀rí tó àti sọ̀rọ̀ tabarẹ́ni tó muhammadu fẹ́ ṣùgbà gbóhùn sókè ẹ ṣe. muhammadu ṣàwo muhammadu ṣe kòkò bàbá ṣàsùn ó máa ń dùn bọ́ àti mẹ́rin ilẹ̀ ló máa ń nira kò sẹ́ẹ̀rì torí muhammadu ògbélé ayé ṣe No, rere kankan ẹni sùúrù o èmi ti sọ wípé kò sẹ́ẹ̀rì o. ó yẹ mẹ́rin wá wọn bá yín sọ̀rọ̀ ẹ̀yẹn lọ mẹ́rin wá àwọn à ń sọ ẹ̀yin kọ́ mọ̀ ń bá òun wí náà ní ẹ lè ẹ̀yin pa kọ́ wá mọ̀ ń lẹ́nu bá mọ́ wí ẹ ẹ̀yin lọ kọ́ mọ̀ ń bá mẹ́rin wí. wá à ń dúró dé ìyìn àfa so ẹgbọ́n ẹ lè pa wá lẹ́nu mọ́ náà ẹ̀yin èèyàn wa torí àwọn àfàjẹ ti pọ̀ àbí lóko ẹ fẹ́ ká sọ̀rọ̀ ní ẹ lọ mẹ́rin wá wà á okay sọ tiwa okay náà. okay nínú Suratul An-Najm chapter Quran 53 verse Okay. 3 to 4. Quran 53 verse 8 to ẹ sọ̀rọ̀ mi ò gbọ́ verse 3 to 4. okay Quran chapter 53 verse 3 to 4 àbí. Bẹ́ẹ̀ni. Okay. ẹ̀yin èèyàn wa ọlọ́run cha mo ti gbé síbẹ̀ verse 3 sí wa ń bẹ̀ ó yẹ ká big afa Ṣé ń gbọ́? ẹjọ́ Ó ní tó pé lọ ẹjọ́ tó lọ wàmọ́ náà ẹ̀yin èèyàn wa èmi mo wà ní big screen ẹjọ́ ẹ máa bá a power tap ẹjọ́ ó ẹ yá bá a power tap. wàmọ́ yantiku anil hawa. Ṣé ń gbọ́? Ó ní nor does he speak of his own whims. Ìyẹn ni wípé alábẹ́tẹ̀ rí yìí o kì í sọ kankan tí nǹkan tó wá sọ yìí wá jẹ́ kínní ó wá jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ẹnu àbọ̀rọ̀ tó yẹ pé fúnra rẹ̀ lókọ̀ tí ẹ̀ ń jọ tí ò ní ẹ̀rí látọ̀dọ̀ Ọlọ́run bàbá tí ó pé kọ́lọ́run bá kọ́ ló bá a sọ. ṣé kí n gbé next one síbẹ̀. Nǹkan sí bẹ́ẹ̀ni. okay next one ti wà ń bẹ̀ verse 4 ti wà ń bẹ̀. It is only a revelation sent down to him inna huwa illa wahyu yuha. Ní pé ìkan ẹ ti rí ìtumọ̀ ẹ̀ bẹ́ẹ̀ it is only a revelation sent down to him. Nǹkan tí a bá sọ àfa fún ẹni pé muhammadu pé ó òun sọ òdodo like quran takari kò tí ì yé wa bí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbì kan bí àwọn aráàlú wa ní muhammadu ó sọ òdodo bí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ gẹ́ẹ̀tì yẹn àwọn bí ẹ̀rí báyẹn lárúbẹ máa mú wá nǹkan tí quran kan sọ pé muhammadu kò sọ̀rọ̀ rárá ẹ ọ̀rọ̀ tí a sọ kalẹ̀ quran ló ń gẹ́ẹ̀tì ṣé ọ̀rọ̀ yẹn ṣé ó ń yé yín àbí kò yé yín. mo wà tó pẹ̀lú ti yé yín báyẹn ẹ sọ pé ó ṣe nǹkan ó yẹ kẹ́ mú ẹ̀rí wá fún wa pé a máa kà tó máa ní alọ́jọ́ báyìí báyìí nǹkan kan ṣẹlẹ̀ muhammadu dẹ ṣé kò tí ì yé yín nǹkan tó ń pè lẹ́rìí. ó ti yé mi ṣé kẹ́mi fún yín lápẹẹrẹ kan sìn ṣé n fún yín lápẹẹrẹ. ọlá pé ẹmọ Islam Quran ló ń ṣe wé ẹ̀rí yín ẹ lè gbàgbọ́. no àgbà àfa yìí bàbá dàbí yín kò wá yé àfa bàbá yín wá yìí àdìsí wa. no ẹni sùn ms ó dàbí kò yé wọn àbí ms bí a kì í ṣàlàyé fún wọn lágbọ̀ọ́yé bọ́yé máa ń mẹ́rin wá fún yàn ó dàbí kò yé wọn. big afa nǹkan tó ń tọ́ra sọ ni pé ṣe rí eléyìí tẹ́ mú wá yẹn sìn tí mo dẹ̀ tún máa sọ fún àwọn tó wà níbí náà wọ́n á lè lẹ́yìn àwọn mùsùlùmí máa ń sọ kí ni pé muhammadu kò kí ń sọ̀rọ̀ fẹnu tó bá wá mẹ́rin yẹn wá lọ mú quran verse wá ẹ̀yin ẹbí wọ́n pé ọ̀rọ̀ yìí sìn ta ló sọ muhammadu fún ara ẹ̀ náà ló sọ̀rọ̀ yìí náà mr big afa kò kí ń ṣe pé Allah yọjú Allah sọ̀rọ̀ no Allah ò sọ̀rọ̀ bẹ́ẹ̀mi náà ṣe ń sọ̀rọ̀ yìí sìn mo lè sọ fún yín pé big afa mi ò kí ń sọ̀rọ̀ fẹnu mi ò kí ń parọ́ mi ò kí ń jalè mi ò kí ń ṣaburú mo lè sọ bẹ́ẹ̀ fún yín kán wá kọ́lẹ̀ kán wá máa sọ yí pé ọlọ́run sọ pé ms bàbá kò kí ń parọ́ ọlọ́run sọ pé ms bàbá kò kí ń jalè meanwhile ṣọlọ́run ló sọ̀rọ̀ rárá
ms bàbá gangan ló fi ẹnu ara ẹ̀ sọ̀rọ̀ òun ló wá ń sọ pé kinní kan ló mú wá bẹ́ẹ̀ mi náà ṣe ń bá yín sọ̀rọ̀ yín sìn ṣe Big Alpha ṣe wà ń bẹ̀. ó yá wọn àpẹẹrẹ wọn àpẹẹrẹ. ǹjẹ́ mọ̀ pé gbogbo nǹkan tí mò ń bá yín sọ̀rọ̀ ǹjẹ́ ẹ ṣe sùúrù jẹ́ pé gbogbo nǹkan tí mò ń bá yín sọ̀rọ̀ wọ́n gbé wá ní. ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi nísìnyí ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ yé mi. ẹ fún wa ní ẹ̀rí ibi tí Muhammadu gangan tá a máa kà tó ti ìwà ẹ̀ ms wọn lẹ́rìí fún yẹn jẹ́ ká ṣe báyìí Big Alpha ẹ fún wa ní tí mo bá fún yín ní ìmí no Big Alpha náà má ṣe yọ Big Alpha ẹni Muhammadu ṣàánú fún àwọn èèyàn. tí bá sọ wípé gbogbo kan tí mò ń sọ Big Alpha àti gbọ́ ẹ fún wa lẹ́rìí. ẹ sọ pé ànábì náà ló sọ. Big Alpha náà má ṣe yọnu ẹ fún wa níbi tí ànábì ti ṣàánú fún àwọn èèyàn ẹni pé Muhammadu ṣe tọrẹ àánú ẹ fún wa níyẹn ìyẹn ṣàṣàmà kà á ní pé bí Muhammadu ó ń lọ ó wá fún àwọn kan ní kẹ́tẹ́kẹ́tẹ́ méjì o àwọn kan fún wọn lóúnjẹ ibi ń pa wọn o ṣèbí yẹn máa wà tó wà ní Quran abadis amadba ẹ fún wa lẹ́rìí yẹn ẹni pé Muhammadu ó ṣàánú fún àwọn èèyàn ẹ fún wa lẹ́rìí ẹ ṣe. tí bá fà ní ẹ fún wa ní àdéhìsì náà gbogbo àwọn nǹkan tó ṣàlàyé ẹjọ́ ní ìgbésí ayé. àdéhìsì náà mo fẹ́ fún yín àdéhìsì tó fẹ́ fún yín ní ìṣòro ànábì ọyẹ mo jáde èyí tẹ́lẹ̀ gba Kùránì tó jẹ́ àdéhìsì mo jáde ṣé má gbà gbé jáde. ṣé má gbà ẹ ṣí Sunan Abu Dawud at least 4994 Sunan Abu Dawud ẹ̀yìn ló gọ́gùn yín. mo ti bá yín gbé síbẹ̀. ó yá Big Alpha mo ti gbé síbẹ̀ ó yẹ ẹ̀ka. nǹkan tó wà lọ́dọ̀ tèmi kọ́lẹ̀. ẹ má bínú kí lẹ pè Sunan Abu Dawud kí lẹ pè 4994 àbí. bẹ́ẹ̀ni. na ẹ̀yin èèyàn. Sunan. ó yá. Big Alpha ẹ sọ pé power. tàbí abẹ́fẹ́ ìyẹ̀wò lọ́dọ̀ ẹ̀yin èèyàn wa ẹjọ́ ṣebí Sunan Abu Dawud 4994 ni ó wà níbẹ̀ torí mi ò lógo. ṣé bóun ló wà níbẹ̀. òun ni ok. báwo mo ṣe lè sẹ́ndì mẹ́sẹ̀gì tí kẹ́ lè mọ nǹkan tí mò ń sọ. no ẹ jẹ́ kí n ṣí ẹ lè ṣí kámẹ́rà náà mo ti send kámẹ́rà sí ẹ accept kẹ́ wá gbé kíní yẹn sí kẹ́ mú green screen kẹ́ gbé àdìsí yẹn sí background ká gbé yín sí big screen. but ẹ sọ pé ẹni pé tí bá ti lè kúrò ní bíbá yín sìn kò ní sọ̀rọ̀ mọ́. èrò ṣebí Sunan Abu Dawud yẹn ṣe kó wà lórí fóònù yín. orí system mi ni mo wà báyìí. ẹ tan kámẹ́rà kẹ́ fún wọn wá máa rí ẹ dẹ̀ ṣí kámẹ́rà ẹ dẹ̀ gbé sí back camera ẹ dẹ̀ fi wọn wá lórí system àjọ máa kà. ó yá ẹ ṣí kámẹ́rà ẹ jọ ẹ ṣe kí ẹ̀yin là ń retí kí n lè gbé sí big screen padà mo bọ́ sí big screen káwọn èèyàn lè bá wa power tap ni ẹ jẹ́ bá wa power tap ẹ jọ. Big Alpha ṣe wà ń bẹ̀ ṣá. mo wà bẹ́ẹ̀. ẹ máa sọ̀rọ̀ ká máa gbọ́ yín so ẹ tí ì ṣí kámẹ́rà o. ẹ sì ní sùúrù èmi tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ mo máa ní nǹkan tí mo fẹ́ ṣòyìn nítorí mo gbé sí kámẹ́rà. ok. ṣe fẹ́ máa wojú mi. a fẹ́ wo èyí tẹ́lẹ̀ fi lọ́wọ́ náà kí láyé fojú yìí ṣe. prepare lọ́nà wo ṣé exam wa ṣe ni. múra wá lọ́nà wo ṣé exam kọ́ wa ṣe àwa ṣe ìtàkùrọ̀sọ nínú àwọn. so a kàn fẹ́ kẹ́ everywhere kan quiet ṣẹ́gẹ̀ torí àwọn èèyàn tó bá ṣe ìjọyìn wa níwọ̀n pé kíní ń lọ so ẹjọ́ èèyàn wa ẹ má bá wa power tap so ibi tí Muhammadu tó ti ṣe dáadáa tó ti ṣe kíní kan náà fẹ́ fún wa bọ̀ ilé ìtàn fún wa ọ̀tọ̀ nìkan tó wà ń bẹ̀ àti ẹ̀ tí kà gan but wọn rẹ́jà àti kà ó dà pé ibi tí Muhammadu ti báyàwó èèyàn kan sùn lélẹ̀ but a máa kà níta. ẹ̀ka ẹ sáré kà fún wọn kó máa gbọ́n yẹn lọ. ok àdìsí sí àáfàá mú wá
Oni Sophia said, olówó kò ṣe wà á ńbẹ̀. wípé The messenger of Allah was in the itikaf wọ́n ní Muhammadu wà níbi kan níbi ìtaf near mosque. I came to visit him at night. Ọlọ́run wá kí Muhammadu lálẹ́ I talked to him, Ọlọ́run bá sọ̀rọ̀ got up and turned my back. Ọlọ́run gbéra òun bá kọ̀yìn sí òun He pẹ́yìn dà got up with me to accompany me. ọdún Muhammadu bá dìde ó bá ń sìn òun lọ ojú He was ṣíṣẹ̀ ń tẹ̀lé living he was living in the house of Usama bin Zaid. So Muhammadu ń gbé ní ọ̀dọ̀ Usama bin Zaid ní àsìkò yẹn. 2 men of the Ansar passed by him. Àwọn ọkùnrin méjì kan láti Ansar wọ́n ẹ̀rọ gba tí ẹ̀ ń gbọ́ mi báyìí a ti ń gbọ́ báyìí. À ń gbọ́ yín, à ń gbọ́ yín, à ń gbọ́ yín. When they saw the messenger of Allah, nígbà tí wọ́n rí Muhammadu òjíṣẹ́ àlá they walked quickly. wọ́n bá ń gbéra wọ́n rìn pàpàpà wọ́n The gbéra bí ajá fẹ́ the prophet said, Muhammadu wípé be at ease. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló dé tẹ̀ ń sáré She is Safiya, daughter of Uyay. arábìnrin ìsàfíyà ni ọmọ ìyá ni They said, wọ́n wípé glory be to Allah, messenger of Allah. wọ́n ní ògo ni fún Allah àti Messenger of Muhammadu Allah òjíṣẹ́ said, Muhammadu wípé the devil flows in the man as the blood flows in him. Ipa. Muhammadu ní ṣàìtọ́nù máa ń rìn nínú iṣan èèyàn bẹ́jẹ̀ náà ṣe ń rìn nínú iṣan wọn Gbogbo àwọn ọkùnrin Mùsùlùmí, Muhammadu sọ pé shaitan máa ń rìn nínú iṣan ẹ̀jẹ̀ wọn, iṣan wọn bẹ́jẹ̀ náà nínú ṣe ń rìn iṣan nínú ara iṣan wọn, torí ẹ̀ náà ṣe ń ṣe gángan. I fear that he might inject something in your head. Ọlọ́run rí i pé Sátánì ṣàìtọ́nù máa ti nǹkan burúkú bọ̀ wọ́n nínú Or he ọkàn said evil instead of something. ọkọ ti sọ nǹkan burúkú sí wọn So lọ́kàn nǹkan tí ó ṣe kókó ń ta rídìmù nínú àdìtì ni pé Muhammadu sọ pé àwọn ọkùnrin tó bá ti wèrè rí máa ń rìn, obìnrin nǹkan burúkú ló máa ń wá sọ́kàn shaitan wọn máa ń látọ̀dọ̀ rìn nínú ṣàìtán ẹ̀jẹ̀ wọn. So tẹ́ bá rí Mùsùlùmí tó bá ń ṣe gángan tó ń ṣe yánmayànmá tó ń pariwo, Muhammadu òun ni ni wọ́n ṣe ń ọmọ. fẹ́ kí obìnrin máa ṣíra lẹ̀ So sóyè ẹni tó bá ti rí obìnrin ṣàìtọ́nù shaitan máa ń rìn Muslim ni nínú ẹ̀jẹ̀ ṣàìtán wọn. Muslim ni ṣàìtán inú mú àwọn Muslim ló ń gbé Ibẹ̀ ló máa Muhammadu sùn sọ nínú mọ́jú. àdìsí ẹ̀ kan pé táwọn Muslim bá nílé ó ní kó yọ yàrá àlejò yàrá ṣàìtọ́nù náà lẹ̀ lọ́tọ̀ yàrá ọmọ yàrá ìyàwó ó ní torí ṣàìtọ́nù náà Muslim ni wọ́n jọ ń gbé ni. Yes, èèyàn kan dárúkọ èèyàn kan comment section yẹn ti gé èsì tẹ́ bá mọ ọ̀bọ yẹn rí pé shaitan ó máa ń rìn nínú ẹ̀jẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ lè gẹ̀ẹ́tì àdìtì yìí Sunnah Abu Dawud 4994 ẹ kọ́lẹ̀, so ìjọ́ tẹ́ bá ti rá àwọn àáfàá yẹn ẹ wá ní kàn kà fún yín, wọ́n á sọ pé shaitan ó ń rìn nínú ẹ̀jẹ̀ wọn torí àwọn ṣe ń ṣe gángan. Big Afa ẹ máa tan kámẹ́rà kẹ́ ó mà ti ń lọ bí ọ̀sẹ̀ kan. Ṣé tọ́jẹ́sì lè wà ní? ms mi sọ pé big afa lè rẹ́rìí Ká má waste time wa torí àwọn ọkùnrin wà lẹ̀. big afa ẹ lè bẹ̀bẹ̀ tẹ́ bá lẹ́rìí ẹ Tẹ́ bẹ̀bẹ̀ bá ká sẹ́ kẹ́kọ̀ọ́ bí wà ká bọ́ sí next one. ẹ bẹ̀bẹ̀ ká má bínú ká bọ́ sí next one ṣe gbọ́. ẹ calm down. Ẹ ń ṣe ọ̀gá mi, mo gbowó lọ́wọ́ yẹn, ẹ sọ yanni tẹ́ bá lẹ́rìí ẹ bẹ̀bẹ̀ ká bọ́ sí ibòmíì. ẹ fi ọ̀rọ̀ ẹ̀rí lẹ̀, mo fi Ọlọ́run búra máa fún yín lẹ́rìí, mo fi Ọlọ́run tó dá mi mo fi búra, ẹ mọ̀ kọ́, mo fi mélòó Ọlọ́run lẹ tó dá fẹ́ mi fi mo fi wẹ́rìí búra máa yẹn tí fún yín lẹ́rìí. Àkọ́kọ́ ni wípé mi ò lè gbogbo tí mò ń sọ nísìn tí bá fún yín nìkan nínú Kùránì, nǹkan tèmi tó yé mi jù nínú Kùránì ló wà, bó ti máa fún yín ẹ fún wa nínú Kùránì níbi tí Muhammadu ti ṣàánú fún àwọn èèyàn ẹ fún wa. mo gbọ́dọ̀ ṣe ẹ calm down. ok ní sùn ibo ló ti ṣàánú fún àwọn èèyàn ẹ fún wa nínú Kùránì bí ebi ń pààyàn kan Muhammadu wá fún lóúnjẹ àwọn kan ebi ń pa wọn fún wọn lówó ẹ sọ ibi tó ti ṣàánú Kùránì àdìsí ẹ fún wa. so Muhammadu ti wà níbi kan tó ti ṣàánú wa. Power tap wa gbìyànjú mọ́ o by this time a ṣì wà ní 500 and something by this time a ti máa ń wọ 1 million náà ẹjọ́ ẹ̀yin tiwa amọ̀pá alágbára kankan bẹ̀rẹ̀ bá wa power tap ẹjọ́. Big Afa tó mẹ́rin dé Mr Adéyẹmí ẹ lè gbóhùn sókè Sam Adéyẹmí. Ẹ kálẹ́ sá, ẹ kálẹ́ o, ṣé ẹ gbọ́ mi báyìí? Ẹ kálẹ́ sá. À ń gbọ́ yín ẹ kálẹ́. Mo máa ń gbádùn, yes sir, mo máa ń gbádùn program especially MS Baba, ṣe ti understand, inú mi dẹ̀ dùn, Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe, gbogbo bí ẹ ṣe ń tàn ìmọ́lẹ̀ sí gbogbo tó ṣókùnkùn, I'm very very happy.
for a while Mùsùlùmí ni mí, but I'm now mi ṣe Mùsùlùmí mọ́ torí àwọn nǹkan tí mi gan ti rí tipẹ́tipẹ́ tí mo dẹ̀ ń béèrè ìbéèrè tí mo dẹ̀ rẹ́ni dá mi lóhùn mo ṣe fi kíní ẹ̀sìn yẹn sílẹ̀. So ìgbà tí mo wá rí i pé ẹ̀yin náà ń ṣe àwọn kíní yẹn tí ẹ tẹ fi bá ti mọ́lẹ̀ ẹ má sí bínú àwọn. ẹjọ Adéyẹmí ẹ má bínú, tẹ bá ti ṣe tán mo ti bá yín ẹ fọwọ́ jí ẹ̀yìn Mr. yìí. Adéyẹmí ó sọ̀rọ̀ tán ẹ̀yin náà bá ó dọ̀ torí bẹ́ẹ̀ pé ni mo ẹ̀yin kàn náà sọ fún pẹ́ yín náà kalẹ̀ fi ni pé ẹ má bínú, mo kàn sáré sọ fún yín náà ni. jí kan parí ọ̀rọ̀ wọn kẹ́ continue ẹ Ó yá, gbóhùn sókè. bẹ́ẹ̀ ni. So some of the things tí nígbà tí mi wà láàrin wọn àjọ ń ṣe ẹ̀sìn yẹn, àwọn kan wà tó máa ń sọ fún wa ìgbà tá a bá lọ sí sáwí a lọ ṣe àbálòjújú papọ̀ pé à ń gbàdúrà a máa ṣe láìláìlàlà so àwọn oríṣiríṣi questions máa ń béèrè but wọn ò lè dáhùn, you understand, pé kan sọ pé tí ṣéwù bá fẹ́ jẹun bàbá bá fẹ́ jẹun pé ká gbé oúnjẹ sínú abọ́ ká wá kúnlẹ̀ ká wá gbé síwájú wọn pé tí wọ́n bá jẹun yẹn nínú ọwọ́ wa pé a máa lálùbáríkà. So èmi dẹ̀ rí àwọn tó jẹ wà ń bẹ̀ pé èyí mélòó ní lálùbáríkà nínú wọn àbí wọn ò ṣe tẹ́lẹ̀ àbí ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín ẹ continue. Èmi ẹ mọ̀ pé èmi kàn ń fún àwọn ìrírí tèmi ń rí nínú àwọn ẹ̀sìn yìí èmi kàn ń fún lálẹ́. So mo á wò pé àwọn mélòó ni wọ́n ti ṣe bí tí wọ́n ti ní àlùbáríkà má ti sọ pé ká ṣe báyìí. So wọ́n sọ ni pé bó ṣe wà nìyẹn pé ká lè fílẹ̀ bẹ́ẹ̀ a ṣe máa ṣe lọ nìyẹn. So there's no reason for us to ask any question. Èmi tí wọ́n bẹ́ẹ̀ wọ́n sọ pé tá bá ti dárúkọ Muhammad níbi tí ò dáa ká jà ká lù wọn ká ṣe kíní kan kìkan pé tá bá ti dé ọ̀run ìyàwó méjì wà fún wa tá a bá sùn bẹ́ẹ̀. So sorry things tí èmi kàn ṣọpọlọ sílẹ̀ tí mo béèrè pé why tí a máa fi lọ fẹ́ ìyàwó ní ọ̀run, ṣé ìyàwó wà ní ọ̀run ni, ṣé virgin wà lọ́run ni, ṣé òtẹ́ẹ̀ ni àbí ìlú nílẹ̀ máa ti máa bá wọn sùn tí wọ́n sọ pé tá a máa fẹ́ ìyàwó. Those questions nobody can answer it. Pàtó dẹ̀ sún mi nǹkan pé èmi ò lè dúró síbí o mo ṣáà fi sílẹ̀. So nígbà tí mo wá ń wo àwọn prógráàmù MS Baba tí wọ́n ń tú àwọn kìnìún ní èdè tí àwa gbọ́, èdè abínibí èdè Yorùbá tí wọ́n ń tú láti inú Arabic yẹn pé Arabic yẹn wọ́n kàn máa recite ẹ̀ ni ìṣẹ́ni tó yé ìṣẹ́ni tó gbọ́, ṣe ti understand, ṣé wàá pẹ̀lú mi sá. à ń gbọ́ yín dáadáa. So nígbà tí mo wá rí èèyàn bíi ẹni tí ó ń tọkùn program yìí tí wọ́n ń tú ní èdè abínibí wọn gbà pé nǹkan tí wọ́n ń sọ yìí yàtọ̀ sí nǹkan tí àwa bílífù pé ó wà nínú ẹ̀. Àwa bílífù pé wọ́n ń gbàdúrà ní àmọ́ pé just mere story lọ́kàn sọ nínú àwọn tí wọ́n sọ yẹn. So different things like that, and I'm very happy and I'm delighted. So bó ṣe rí ni ẹ sá, that's why I join you this night sir. Mr. Adéyẹmí mo bá yín yọ̀ because ẹ̀sìn yẹn ó ya wèrè gan. Kò sádùúrà kankan nínú Quran, ìtàn ni gbogbo ẹ̀, irọ́ lásán ni gbogbo ẹ̀. Ìtàn ìjàpá àti yánrìnbó, ajá ń sáré, owó ń jóná, wọ́n wá máa fi ohùn dúndún kà á. Yasin láti kà yẹn. Làbíbù ní Yasin ni ó jẹ́ kán yìnbọn fóun kí ìbọn máa wọlé. Yasin láti kà lédè Yorùbá ló ti wà ń ta yẹn, irọ́ lásán ni. Mo rí sàbíbù yẹn náà. Tẹ̀yin náà rí Yasin yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ rí báyìí kà lédè Yorùbá. Ṣó nítumọ̀? Bẹ́ẹ̀ni. Kò nítumọ̀ sí ìtàn ni. Meanwhile, Yasin yẹn ìtumọ̀ ẹ̀ ní pé ẹ̀ ń pe sin. Ṣìgìdì kan ló ń jẹ́ sin. Èrè kan ló ń jẹ́ sin. Yá yẹn òun ni ó sin ẹ̀ ń pe. Bẹ́ẹ̀ bá sọ pé yá Allah, ó Allah, yá sin, ó sin yẹn lẹ̀ ń pè. So torí pé wọ́n ti tọwọ́ bọ́, wọ́n ti finger brain àwọn èèyàn, ti tọwọ́ bò wọ́n lọ́pọlọ, àwọn èèyàn ò lè ronú, wọ́n ti brainwash àwọn èèyàn, wọ́n ti bayé àwọn èèyàn jẹ́, wọ́n parọ́ fún wọn. Bọ̀ báyìí a ní láti tú wọn lẹ̀, kò sí mẹ́sàáyà kankan tó ń bọ̀, àwa la máa gbára wa lẹ̀. tó bẹ́ẹ̀ jẹ́ yẹn rí big afa kan sáré bó ṣe ń jà nítorí àwọn lárúbáwá ìfẹ́ pàjẹ́ ni o
wọ́n fẹ́ pa kán gbalẹ̀ ni ó tún defend wọn so nǹkan tẹ́sìn máa ń mi ṣe ò pa mo divine di lárúbáwá jáde àbí kò bẹ̀tà fún lárúbáwá ni ìfẹ́ islam lè ní defend àbí kò bẹ̀tà fún lárúbáwá ni. Islam lè defend ta ló ní Islam. Islam ó defend kí ló pọ̀ pẹ̀lú lárúbáwá. Ọlọ́run ẹ̀yin mùsùlùmí kan máa ń fọ́ ta ló ní Islam. Lárúbáwá ló ní Islam. Lárúbáwá kọ́ ló ní Islam. Ó dà ẹ̀yin ẹ má wọrí ẹ ṣì mú àṣà àti ṣe lárúbáwá ni but Mr. Adéyẹmí ẹ má bínú ta ló ní Islam lọ́dọ̀ sí yín ta ló ní Islam. Àwọn Arabians ni. Mi ì mọ báwọn pípù yìí ṣe máa ń ṣe báyìí mi ò mọ kò yé mi ò mọ Saudi Arabia ni Islam ti jáde náà. Mi ì mọ reason tí wọn fi lè ronú like nǹkan tó clear báyìí very glaring wọ́n tún máa ní irọ́. Àwọn wo ló ní Islam tí ó bá ń ṣe Arab? The Muslims are the Arabs now. Tó máa sọ pé the Mùsùlùmí àwọn Lárúbáwá ni Mùsùlùmí ẹ̀yin ẹrú ni yín. Any other person tó bá ń ṣe Islam tí ó bá ń ṣe Arab ẹrú ni. Mo tún gbọ́ tuntun. Ẹ fídíò tí mo sẹ́ndì sí tí. Mi ò gbọ́ yín o. Ní fídíò tí àwọn èèyàn lábúrò máa wò tí bá ti sẹ́ndì ẹ̀ máa ṣe lédè ọmọ Lárúbáwá kò sí nǹkan tán lè ṣe. Ipe mo lè jẹ́ Islam tó àwọn. Ẹ má dà wọn lóhùn. Practice Islam tó lè dàbí àwọn láéláé. Fún alẹ́rìí yẹn tó bá ti lẹ́rìí lọ́wọ́. All right. Ó yẹ ẹgbẹ́ rí yẹn jáde o Mr. Big Alpha. Adéyẹmí congratulations ẹ kú oríire Mr. Adéyẹmí Big Alpha ẹ fún wa lẹ́rìí. gbogbo nǹkan tí mo rí bí báyìí nínú Shamila nínú Quran náà ló wà. Mr. Adéyẹmí náà fi Islam lẹ̀ so ẹ kú oríire díẹ̀ bí àwọn èèyàn ṣe máa tán ní Islam náà nìyẹn so ẹ fún wa lẹ́rìí nínú Quran níbi tí Muhammadu ti ṣèyàn ní àánú tó ṣòre fún yàn. Ẹ fún wa ó yá. Ẹ lọ sí Jamiat At-Tirmidhi 1956. Ṣé most of nǹkan tí mo ń wò. Ó yá kílẹ̀ pé. Jamiat At-Tirmidhi. Jamiat At-Tirmidhi ló ń sọ. Sahih Buhari Quran. Ẹni Jamiat At-Tirmidhi. Ìyẹn súnmọ́ ìkan tí mo fún yìí. Sahih Buhari kí ni 24 ìyẹn súnmọ́ dáadáa Sahih Buhari 24 a máa tún dé 25 gan ibi tó ti mọ̀ bó ti ti kọ́ pa wọ́n ó dà mọ́ ń bọ̀. Ó yá ó ti wà ń bẹ̀ Sahih Bukhari 24 ó ti wà ń bẹ̀ ó yẹ ká. Ó yí àṣẹ wà ń bẹ̀ Big Alpha ó yẹ ká. Ó yẹ ká mo ti bá yín gbé sí ẹ wòkè. Ẹ mọ̀ kan ẹ lọ sí sọ̀rí ẹ mọ̀ kan gbogbo tẹ́ ń ṣe yìí. Ó ti dojú ẹ̀ báyìí. Big Alpha Sahih Buhari. Big Alpha ẹni sùn Big Alpha. Ẹ ṣó mi nípa tó bá gbé wá. A ti ṣó yín wọ́n rí owó ni lójú screen yìí náà Sahih Buhari 24. No MS ẹni sùn MS dúró náà Big Alpha ṣé ẹ mú kíní kan tó dàbí sóbò lẹ́nu. Ṣé ẹ mú kíní kan tó dàbí sóbò lẹ́nu. Àwọn dàpẹ́ ẹ̀lẹ́ mu ẹ̀lẹ́ ni wọ́n fún yín mu. A ti gbé Sahih Buhari 24 sí náà ẹ wojú fóònù yín náà. Mo ń bọ̀. Ẹ mọ̀ tí mo bá ní nǹkan tó bá yàtọ̀ sí titi yín màá question ni ẹ̀ náà. Ẹni sùn Big Alpha àbí ẹni sùn ṣé wọ́n fi Colorado náà sí nǹkan tẹ́ mú àbí. Ọ̀rọ̀ ẹ̀fẹ̀ lẹ́ ń sọ. Lọ́rọ̀ ẹ̀fẹ̀ mò ń sọ. Ẹ̀fẹ̀ lẹ́fọ̀ náà yàrá ọ̀rọ̀ ẹ̀fẹ̀ lẹ́ ń sọ jọ. Òde pa wọ́n pọ̀ ní pẹ̀lú kọ́kọ́ lọ lóòtù. Àṣẹ òṣà wọn lẹ́fẹ̀ẹ́ mò ń ṣe bí nǹkan tẹ pè lágbé síta ọ̀gá o. Alóde pa wọ́n pọ̀ ní pẹ̀lú kọ́kọ́ lọ lóòtù. Big Alpha ṣe ń rí mi. Mo rí. Ẹ wọ́wọ́ mi kí ni mo gbé jáde yìí. Sahih Buhari. Tẹ́rí pé ẹ mọ̀ pé mo ti kọ́kọ́ gbé sójú screen mo tún wò bí akin tún bá yín lòwe. Bóyá yín dẹ̀ máa tún jẹ bóyá yín dẹ̀ tún máa torí nígbà tí sọ pé ẹ trust nǹkan tá a tún gbé jáde so torí yín la ṣe ní gbogbo ẹ̀ lọ́wọ́ nǹkan tá a bá ti kà fún yín bí Big Alpha èèyàn tá a bá ṣàlàyé nǹkan fún bí tẹ́niyẹn bá ní ọpọlọ lórí o ó máa kúrò nù ìdè ẹgbẹ́ òkùnkùn tó ń pè ní Islam but tí ó bá ti nọpọlọ lórí òun dẹ̀ ló túmọ̀
Sohil okay 33 ele 24 là ń lọ àbí. Sohil Buhari 24. Sohil Buhari 21, 23. Okay, 24 ni. Sohil Buhari òun náà la gbé sí ojú screen lẹ́ẹ̀kan. Ó yẹ ká o. Sohil Buhari 24 ni ẹ ti rí. Ó yẹ ká ṣe lè ká. náà ni òun náà ni. O messenger of Allah by answered, Ó yá. who admonishing his brother regarding Al-Haya. On that, Allah's messenger said, leave him, Al-Haya is a part. Eléyìí. Chapter kí lẹ tún fẹ́ sọ báyìí nǹkan tẹ́ sọ lọ́gbé jáde náà Big Alfa. nǹkan tèmi ń sọ kọ́ lé nǹkan tèmi wò ó yẹ ẹ gbé jáde lọ́dọ̀ yín ms ẹ jẹ́ kó ó yẹ ṣí kámẹ́rà yín ẹ ṣí kámẹ́rà yín ká ẹ ṣí kámẹ́rà yín. sáàtì tẹwà lájọ wa o súná kílẹ̀ pé kílẹ̀ ẹ ṣí yìí. kámẹ́rà yín ẹ ṣí kámẹ́rà yín 24. ms ẹ bá wọn ṣí kámẹ́rà wọn látọ̀dọ̀ yín. ẹ ti send ẹ sí. Ẹ ṣí kámẹ́rà ká wò. ok àìmá bínú Ó yá. kílẹ̀ ń wò yìí súná.com. fóònù yín dáadáa ẹ ra ṣí díẹ̀díẹ̀ ẹ lè nu kámẹ́rà yín. Ẹnu kámẹ́rà yẹn ẹnu kámẹ́rà yín ká wò díẹ̀díẹ̀. mo bọ̀. àìmá bínú. so ẹ má súnmọ́ tá a bá rí ẹ̀yin náà máa rí láti ọ̀dọ̀ ẹ fílẹ̀ báyẹn. ok ẹ fílẹ̀ báyẹn. ó yẹ ká. ok ó dà pé chapter 24 ni ẹ̀ ń sọ àbí. chapter lásán ni wọ́n kọ sí. a ò rí àwọn no mò ń bọ̀ ẹ jẹ́ ń wo bóyá kẹ̀ka ẹ jẹ́ ń bá wọn wá náà mò ń bọ̀ ẹ ní sùúrù. bóyá chapter 24 charity and obligatory charity and zakat. So no ms kọ́dé báwọn wò ní ibi tí wọ́n kọ ẹ̀hún charity. ẹ̀bọ̀ fóònù ilé tí wọ́n fi ń ṣe kínní ó yẹ kán lè fi gbé sí background náà bí mo ṣe ń ṣe yẹn ká lè rí ká dáadáa. mi ò lè lo fóònù eléyìí kò sí TikTok. no ìyẹn kọ́ èyí tẹ́ fi ń sọ̀rọ̀ gangan èyí tẹ́ fi ń ṣe TikTok gangan mo bọ́ ṣe ń. ms ẹ wo bẹ ṣe máa rí lélẹ̀ ms ẹ wo látọ̀ ní fóònù ẹ tẹ Saheed Buhari volume 2 book 24 number 524. Saheed Buhari volume 2 book 24 number 523 no number 524. So Big Alfa ṣé ta ló sọ̀rọ̀ ńbẹ̀ Abu Buddha ló sọ̀rọ̀ àbí ẹ wò ṣé bẹ́ẹ̀ ni wọ́n ní from his father from his grandfather ṣé bẹ́ẹ̀ ni. Big Alfa ẹ kà sí bẹ́ẹ̀. Only and the statement of Allah and perform as salat, ikamat, and give zakat. Ibn Abbas said, Abu Sufyan narrated Ibn Abbas ló sọ̀rọ̀ àbí ẹ jẹ́ ń wá ibi tí mo rí Ibn Abbas ló sọ̀rọ̀ níbí báyìí. Abu Buddha ló sọ̀rọ̀. Mo sọ fún yín ní gbogbo tí mo sọ yìí gbogbo tí tẹ́ ẹ bá ní mọ̀ ń pa ẹ̀. Ẹ farabalẹ̀ jàre ẹni sùn no nọ́mbà ẹ̀ ló ti ṣó yẹn àfa ẹ má gbé lọ ms ẹni ibi tí wọ́n gbọ́wọ́ sí ẹ gbé fóònù yẹn padà ẹ gbé padà ẹ jẹ́ ká wo nọ́mbà. ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ yìí. ẹ má jáde mọ́ ẹ kàn gbé fóònù súnmọ́ bí nọ́mbà yẹn ká wo nọ́mbà látọ̀dọ̀ yín. àwọn òfin kí ẹ máa parọ́ mi náà ẹ jẹ́ ká ẹ má gbé lọ padà náà no ẹ fà á lọ sókè ó ṣó ibi tó ṣó green yẹn ibẹ̀ ni wọ́n kọ nọ́mbà sí ẹ fà á lọ sókè. nọ́mbà wo ni wọ́n kọ sílẹ̀ Saheed Buhari kí ni nọ́mbà yẹn 12 kí ni nọ́mbà yẹn. ẹ kàn pé nọ́mbà yẹn 1394. 1394. nǹkan tó yẹ kí ẹ fún wa nìyẹn sọ yìí nǹkan tó yẹ kí fún wa nìyẹn jẹ́ ká wá gbé jáde nsìn. mo ń ṣe ibùnà ẹ̀ṣá ẹgbẹ́ yẹn wà. lára Ibn Abbas ló sọ̀rọ̀ ṣóhun náà ni. Ibn Abbas ló ń sọ̀rọ̀ níbẹ̀ yẹn ó yá. ṣóhun ni. Ibn Abbas ló ń sọ̀rọ̀ níbi kejì àdìsí yẹn pọ̀ bọ̀ẹ́lẹ̀ kejì lélẹ̀ yẹn ka àkọ́kọ́ yẹn rí bọ̀ẹ́lẹ̀ kejì náà wà bẹ́ẹ̀. ẹ má ní ẹni sùúrù a máa rí bá ṣe máa rí lélẹ̀ ms. òun lélẹ̀ yìí òun mo gbé síbi ayé látàárọ̀ yìí ní ẹni sùúrù jà ẹlẹ́kejì lélẹ̀ yìí ẹlẹ́kejì ẹlẹ́kejì ẹ fi lákọ̀ọ́kọ́lẹ̀ táìmù ti ń lọ Big Alfa fẹ́ gẹ̀ tí kí ní. ẹ̀ka Saheed Buhari 1395 yìí. kí lẹ pé 1395 àbí 94. 1395 ó dàbí 9.
ó yá mo ti rí òkè òun ni obligatory ó yá charity tax saka ṣé Ibn kí n kà á Abbas bí ẹ Prophet máa kà á. Muhammad ó yá ẹgbẹ́ síta lọ́dọ̀ Yemen sent Muda to ṣé bó Yemen òun ó ni dàpọ̀ ó yẹ òun náà ni big afa wọ́n rán yàn kan lọ sí ṣé bó Ó yá Yemen ṣóun òun ni náà ni òun náà ni ó òun náà yẹ ni òun náà ni ó òun yá náà ni. jẹ́ kàkà ó yá big afa ẹkàn máa ní láti ṣe sùúrù tẹ bá ti tẹ bá fún wa ní correct source a máa gbé jáde ń bí àwọn source tẹ ń fún wa òun náà náà láti gbé jáde ni òun náà so ni nísìn so ẹ jẹ́ ẹni kàkà pé ibẹ̀ tí ẹni lóun ni pé ó yẹ ẹ jẹ́ kàkà ẹ jẹ́ ká kà dákẹ́ ó yá ó yá tòótọ́ ni. narrated by Ibn Abbas. Ibn Abbas ń ṣàlàyé pé The prophet sent Muhaj to Yemen and said, Muhammadu rán arákùnrin kan tó ń pè ní Muad ó rán lọ sílùú Yemen ó wá wí pé invite the people to testify that none has the right to worship but Allah, sọ fún gbogbo àwọn èèyàn pé kò sí nǹkan ṣìgìdì míì láti sìn àfi ṣìgìdì Allah and let them know that I am Allah's messenger. kó o dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé òun ni Muhammadu òun lòjíṣẹ́ Allah o. And if they obey you, do so. tí wọ́n bá ti gbọ́ràn sí ẹlẹ́nu tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ Then teach them that Allah has enjoined on them 5 prayers kọ́ wọn kó jẹ́ kí wọ́n mọ̀ pé Allah ti fi ìrun in, márùn ìrun wákàtí márùn in every day and night lójoojúmọ́ àti lálẹ́ wọ́n in máa kí ìrun wákàtí 24 márùn hours. ní ojúmọ́ kan And if they obey you to do tí wọ́n so, bá gbọ́ tí wọ́n gbọ́ràn sí ẹlẹ́nu then teach them that Allah has made it obligatory for them to pay zakat from their property, jẹ́ kí wọ́n mọ̀ pé Allah ti sọ fún wọn pé dandan ni o kí wọ́n máa sanwó orí ìyẹn sàkà láti and inú it is nǹkan to ọrọ̀ be wọn taken from the wealthy among them and give to the poor. wọ́n á máa mú láti inú ọlá àwọn tó bá lọ́lá nú wọn wọ́n á máa fún àwọn aláìní So kí ni ó wà nù gbogbo ẹ̀yin eléyìí èèyàn sìn? á Wọ́n lọ níbo ni gba Muhammadu ti ṣe àánú eléyìí gan Muhammadu sọ pé kí ọ̀bọ yẹn lọ gba Yemen ni. Wọ́n lọ invade wọn ms Yemen. abigafa ìṣímáìkì yín á níbo ni Muhammadu ti ṣàánú fọ́wọn èèyàn ẹ̀ ń sọ pé nǹkan tá a mọ̀ là ń sọ ibo ló ti ṣàánú tí Muhammadu ti ṣàánú fọ́wọn èèyàn nǹkan tá a béèrè lọ́wọ́ yín nìyẹn tẹ́ bá wà bẹ́ẹ̀ lè tún gbóhùn sókè o ẹló ṣàwà pẹ̀lú mi. ibo ni Muhammadu ti ṣàánú fọ́wọn èèyàn tó ń ṣàánú fọ́wọn èèyàn ṣé mo ti gbé kúránì fún yín mo ti ẹ sọ pé á rárá níbo ló ti pé ṣàánú ànábì ibo ló ni ń sọ Muhammadu pé ti ṣàánú ànábì ló ń fọ́wọn sọ pé èèyàn òun lòun ṣe kinní mo dẹ̀ tún gbé àdìsí fún yín ní ìsìn wípé ṣé Muhammadu ẹ ṣàánú sọ nù pé kọ́tà tó ń sìn ni níbo láti lọ níbo láti lọ kí lè ìbéèrè àkọ́kọ́ ẹni pé dáadáa wò lànàbì ṣe ẹni Muhammadu ṣàánú àwa níbo ló ti ṣàánú ẹ fún wa lẹ́rìí tó ti ṣàánú fọ́wọn èèyàn dáadáa láti lọ pé dáadáa wò lànàbì ṣe mo á sọ pé lára dáadáa ló ti ṣe mo ka gbogbo ẹ̀ kí n pé ó jẹ́ káwọn pé àwọn mùsùlùmí ẹ calm down o ẹ calm down mo ní ó jẹ́ káwọn pé àwọn mùsùlùmí a gbọ́dọ̀ máa ṣe dáadáa mo lè gbé èrè fún yín nísìn àwa ẹ máa ní dáadáa wo lòun ṣe pẹ́sọ̀ mi dáadáa wo ni Muhammadu ṣe la béèrè lọ́wọ́ yẹn wá ló ṣàánú àwa ní kẹ́ fún wa lẹ́rìí ṣé òkè ẹdún náà mo ní kẹ́ máa ṣe dáadáa ń sìn èmi tí mo ní kẹ́ máa ṣe dáadáa mi ì dẹ̀ ṣe dáadáa àwa ń béèrè dáadáa wo ni Muhammadu ṣe nǹkan tá à ń béèrè nìyẹn tí iṣẹ́ gbọ́ wa mo ń gbọ́ yín dáadáa wo ni Muhammadu wá ṣe gangan fúnra ẹ̀ dáadáa tó ṣe pọ̀ ẹ mọ̀ pé Quran 33:21 ó ní Muhammadu ní perfect example fún gbogbo àwọn Muslim tí wọ́n ń tẹ̀lé Allah àti ohun Muhammadu ó lóun ní àwòkọ́ṣe rere àwa ní òkè dáadáa wo ni Muhammadu wá ṣe ibo lòun ti ṣàánú fọ́wọn èèyàn. tẹ bá lè fún wa lẹ́ẹ̀dì dáadáa táwọn àbí ṣe máa fún 100k àṣẹ́ǹdẹ̀ sí ẹjọ́ tó Ọlọ́run èmi nídìí tẹ bá lè owó fún wa méjì 100 máa fún 100k lálẹ́ yìí tẹ bá fún wa lẹ́ẹ̀rì dáadáa táwọn àbí ṣe. mo ń bọ̀ o gbogbo nǹkan tí mò ń gbé wá fún yín yìí ẹ kàn ń dànù torí kò ń ṣe ms wọn lè dànù kí la dànù nǹkan yìí Muhammadu ò ṣe dáadáa ń bí nàìjíríà la dànù. èèyàn ń pàṣẹ dáadáa ní kò ṣe dáadáa ó ń pàṣẹ dáadáa ní kò ṣe. Okay, ẹ má bínú o Mr. Toro ó sọ pé kéèyàn kan lọ sí Yemen kó lọ sọ fún wọn bẹ́ẹ̀ pé kò sí nǹkan kan tó ń gbọ́dọ̀ máa sin àyàfi ṣìgìdì Allah o dẹ̀ sọ fún wọn pé èmi Muhammadu iṣẹ́ Allah ẹ farabalẹ̀ ṣìgìdì Allah ẹ bá fẹ́ mọ̀ ẹ máa mọ̀ ṣìgìdì Allah ẹ ṣàṣe sùúrù ẹ ṣe sùúrù máa fún yín lẹ́rìí sa ẹ dúró ná ẹ dúró ó wá sọ fáwọn èèyàn pé kí n sọ pé wá adé wá ó yá lọ sọ fún wọn lẹ́kọ̀ọ́ pé wọn ò gbọ́dọ̀ máa sin kankan àyàfi ṣìgìdì Allah o jẹ̀jẹ̀ kan mọ̀ pé èmi ni òjíṣẹ́ Allah o tó bá ti wá ń ṣe bẹ́ẹ̀ sọ fún wọn pé kán máa kírun lẹ́ẹ̀márùn lójúmọ́ tó bá ti wá ń gbà tó bá ti ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́
sọ fún wọn pé àwọn olówó wọn ká wọ́n máa san zaka, wọ́n máa gba owó lọ́wọ́ àwọn olówó owó wọn, a máa fún àwọn tí ò ní nínú wọn. Níbo ló ti ṣe dáadáa ń bì? Ó give instruction níbí, wọ́n dẹ̀ lọ gbalẹ̀ wọn ni, because the moment tí wọ́n bá ti fi lè ní Yemen, tí wọ́n bá ti fi lè gbà pé none has the right to be worshipped truly except Allah, and tọ́jú ti gbà pé Muhammadu ni òjíṣẹ́ Allah, ṣe mọ̀ pé ẹ̀mí wọn ti dè nìyẹn, because ó ti sọ nínú àdìtì yìí, tẹ́ bá ti lọ wo this same Sahih Buhari, wípé kán máa gbógun ti àwọn èèyàn, anybody tí ó bá ti gbà láti sin ẹ̀sìn Islam, tí ó bá ti gbà láti sin Allah, kán pa. Ó wà nínú ìwé yín bẹ́ẹ̀. So bóyá wọ́n sọ fún wọn pé kó lọ sọ fún wọn Yemen yẹn, táwọn yẹn bá yarí Yemen wípé àwọn ò gbà, the next thing wọ́n máa invade, wọ́n máa lọ pa wọ́n ni. So nǹkan tó lọ gbalẹ̀ wọn ni. So bẹ́ẹ̀ ẹgbẹ́ calm down, ẹgbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ iná ṣe máa ń sọ nìyẹn, ẹgbẹ́ ẹ̀rí níbi tó ti yàbọ̀ ìlú kan tí wọ́n ti gbà àlá tí wọ́n dẹ̀ jẹ́ wọ́n run bẹ́ẹ̀, ẹgbẹ́ ẹ̀rí ẹ̀ wà. Ok, ṣé ẹ mọ ìtàn ó yapa náà, ṣé ẹ mọ̀ nípa Banu Kurayza? Mi ò mọ̀ ń pẹ́ ẹ jẹ́ ẹ mọ̀ Banu Kurayza. Ok, ṣé ẹ mọ̀ bí Muhammadu ṣe kúrò láti Mecca lọ sí Medina? Mo mọ̀. Ẹ mọ̀ nígbà tí ó pa tó kógun jà wọn, tó pa gbogbo wọn tán Medina, tó gbalẹ̀, kí ló padà ṣe fún wọn Mecca? Ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná ṣe máa ń sọ. It's very simple bàbá yìí, it's very simple. Mo lè gbẹ́rì jáde fún yín, ẹ farabalẹ̀, ẹ ṣe calm down báyìí, máa gbẹ́rì fún yín náà. Láti Medina padà sí Mecca, àwọn mélòó ni Muhammadu kó tán lọ ya lù wọn padà ní Mecca, tán lọ invade wọn, tán lọ yabò wọn. Bẹ́ẹ̀ni ní Mecca. Gbàtọ́ dé Mecca padà, ó kógun lọ bá wọn ní Mecca ni àbí? Ó kógun lọ bá wọn, bẹ́ẹ̀ni, mélòó ni wọ́n? Ẹgbẹ́ jáde. Ó dà wọ́n bọ̀. Question wọn ní ìsìn ó ti yapa o, láti dáadáa wo ló ṣe lẹ́ti wọ ibi ó kógun lọ bá wọn o. Mo dẹ̀ ti ánsà yín ẹ gbà normal mi ti ánsà yín gẹ́gẹ́ bí mi ṣe lágbára mọ́ ẹ gbà. Ẹ ti gbé wọnú ó kógun lọ bá wọn báyìí, ẹ jẹ́ ká dúró lórí ẹ̀ náà. Àwọn nǹkan tẹ́ ẹ sọ kò lẹ́rìí náà, inú ìgbọ́n nǹkan tẹ́ ẹ sọ. Kò lẹ́rìí bí ti báwo. Bàbá wa Bígàfà. Kò lẹ́rìí bí ti báwo. Gbogbo nǹkan tí mo sọ yìí pátápátá. Bígàfà. Gbogbo nǹkan tí mo sọ yìí pátápátá ní ìsìn. Mo ń gbẹ̀rẹ̀ wá nínú àdìsí wa ń kó òkè wù kíní yìí o, bó ṣe ẹni tá à ń sọ yìí ó pàṣẹ dáadáa, lára dáadáa tó ṣe ní wípé ó pàṣẹ dáadáa. Ẹ lọ wo percentage ẹ̀sìn tó ń ṣe arms giving jù láyé yìí, ẹ lọ wo percentage ẹ̀sìn tó ṣe arms giving jù ní láì, ẹ calm down, ẹ̀sìn tó pàṣẹ arms giving jù láyé yìí, tó pàṣẹ jù láyé yìí, ẹ lọ wo percentage Islam ni. Ẹ kọ lọ wù ú. Ọya lára dáadáa tó ṣe ni wípé àwọn ọmọ ẹlẹ́yìn ẹ o tọ́lẹ̀ tẹ̀lé tòótọ́ o, wọ́n ń ṣe dáadáa sọ́wọ́n láìní. Ó tán. Ẹ fẹ́ gbà pé dáadáa wà nú ẹ̀ rárá, ẹ fẹ́ gbà rárá pé dáadáa wà nú ẹ̀. Ṣé rárá náà ni ẹ̀sìn àbáláyé wà ní dáadáa ni? Ṣé rárá ni ẹ̀sìn àbáláyé ò ní dáadáa? Bá ṣe sọ wá pé àtakò tó, bá ṣe sọ pé àtakò ẹ̀sìn àbáláyé, ṣé bẹ́ẹ̀ ni kò rí dáadáa rárá àtọ́ ni? Tẹ́ bá rí dáadáa, ẹ sọ pé dáadáa ni kíní, accept ẹ̀kọ́ over ẹ̀ tẹ̀ bá nígbà ẹ̀ nígbà. Èwo ni kẹ́ máa wà tamọ̀, kẹ́ máa lọ́nkọ̀ mọ́kọ̀ lẹ́sẹ̀ torí kẹ́ fẹ́ járe. Àbùsí ló ń pè bẹ́ẹ̀. Ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ náà, wọ́n ń bá yín wí jàre, kẹ́kọ̀ọ́ ń sọ mo ń bá yín wí jàre, èmi náà ń bá yín wí náà ní. Nǹkan tẹ́ ń sọ tí ó ń takora wọn, kẹ́ ẹ sọ dáadáa tí ànábì ṣe, ẹ rí gbé jáde, ẹ sọ wípé ànábì ń pàṣẹ dáadáa. Ṣé dáadáa aburú ni pé kí ẹ sọ pé kí ẹ ṣe dáadáa ni? Tí bá ní kí ẹ ṣe dáadáa ṣáburú ni? Tí bá ní ẹ ṣe dáadáa ṣáburú ni? So mo ń bọ̀ ètò láyé Bígàfà. Only the prophet led an army of around 10,000 Muslims to Mecca in 630 CE to the conquest of Mecca. Nígbà tí Muhammadu fẹ́ lọ jagun gbalẹ̀ Mecca padà. Nígbà tí Muhammadu kọ́kọ́ kúrò ní Mecca, òun àti àwọn bíi 100 ni wọ́n kúrò, wọ́n lọ sí Medina. Nígbà táwọn èèyàn tí wọn ò gba ẹ̀sìn Islam for good 13 years, gbogbo kí ni yẹn wà lórí internet, you can get it. Now nígbà tí Muhammadu dé Medina, ó bẹ̀rẹ̀ sí jalè, ó bẹ̀rẹ̀ sí pààyàn. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí join ẹ̀ ibi Muhammadu ti dá ẹgbẹ́ tuntun kan lẹ̀ o, Muslim náà ń pè o, Islam ni o. Islam, Muhammadu ti dá ẹgbẹ́ burúkú kan lẹ̀ tó ń pè ní Islam o, aláyé ti jápa, ó ti bọ́lẹ̀. Bígàfà ti sá lọ. Now nígbà tí ó wá jí pé ó jí pé ó ti ní agbára tán, ó wò pé òkè nísìnyí tá ṣe gba gbogbo lẹ̀ wọn ní Medina. Àwọn yẹn gbà tọ́yàyà ni o. Ó padà pa wọn, ó gba gbogbo lẹ̀ wọn. Ìgbà tó gba gbogbo lẹ̀ wọn tán, ó ṣẹ̀tù wá kó àwọn 10,000 Muslims.
ni mo fi sọ fún yín pé ẹ̀yin ọmọ Yorùbá ní láti lọ dira ṣé ẹ rí nígbà táwọn pípọ̀ yìí bá ti conquer the whole north tí ogun wọn ti di mùsùlùmí kódà kí a pín kí Nàìjíríà pín lẹ́nìí kí ilẹ̀ Yorùbá dá wà ká Haúsá dá dúró àwọn Haúsá yẹn sì máa pẹ́ wọ́n sì máa sọ pé àwọn fẹ́ march down àwọn fẹ́ wá ya wá sílẹ̀ Yorùbá wọ́n fẹ́ wá conquer wa ẹ gbọ́dọ̀ lọ dira Muhammadu march down 10,000 Muslims to Mecca in 630 CE for the conquest of Mecca láti lọ gbalẹ̀ Mecca which was the largest Muslim force assembly at the time òun ló tóbi jù nígbà yẹn resulting in a largely peaceful takeover wọ́n dẹ̀ gbalẹ̀ yẹn and cleansing of the Kaaba from idols gbogbo nǹkan tó ń ṣe ń Kaaba ó kó gbogbo ẹ̀ kúrò ńbẹ̀ ushering in Islam dominance in the Arabian Peninsula báyẹn ni Muhammadu ṣe gba ilẹ̀ yẹn tó kọ́ńkà wọn ní ilẹ̀ Mecca ìwọ kan wá débi wá ń sọ pé kinní kan àwọn ilé wọn mọ nǹkan kan ọpọlọ wọn ti kú ọpọlọ wọn dúdú ẹrù bá kan débi akàn lanu à ń sọ̀rọ̀ ní àmọ́ nǹkan tá à ń sọ náà fún wa ní dáadáa tí Muhammadu ṣe onójẹkẹ fún gbogbo ayé fún wa ní ìkẹyọ kan ẹ rí nǹkan kan sọ àbígà fa òun lélẹyìí kí lẹ fẹ́ rí sọ sílẹ̀ tí gbogbo wa yìí. ìkọtẹ ẹ tún kàlá sí bẹ̀rẹ̀